tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín o ẹ̀yin ìyá mi bàbá mi wí pé títí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́ àwa láò máa wá ẹ̀yin náà láò máa bá wọ́n tún ti bẹ̀rẹ̀ àwọn aráabí tún ti bẹ̀rẹ̀ o àwọn àgbààgbà Fúlàní ti ń dún mọ̀ọ́rù èké ni o wọ́n tún ti bẹ̀rẹ̀ ìwà láabi wọn ìwà burúkú ọwọ́ wọn níṣe ni wọ́n tún gbìmọ̀ báyìí sí wọ́n ti ń pariwo pé kí ló dé tó fi jẹ́ pé olóyè Ìgbòho ṣàṣìyàn yan fandafanda nínú ìlú àwọn àgbààgbà Fúlàní ti ń sọ̀rọ̀ wọ́n ní ó ṣe jẹ́ pé ọmọdé wọn ṣì ń yan fandafanda nínú ìlú tí wọn ò sì rí nǹkan kan ṣe sí i ṣe rí tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé ṣé ẹ mọ̀ pé Ango Abdullahi ó ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ tó pariwo pé kí ni fún olóyè Adéyẹmọ ń dúró ṣe nínú ìlú lè sì ń sọ jẹ́ pé wọ́n ti mú Nnamdi Kanu wípé kí ló dé tí federal government ò lè mú olóyè Ìgbòho ṣá ṣe mọ̀ pé ó fojú fòdà ṣùgbọ́n sì wọ́n tún ìwà wèrè yẹn wò wọ́n tún ọ̀rọ̀ yẹn sọ èké nítorí wípé wọ́n pariwo pé kí nìdí tó fi jẹ́ wípé wọ́n fi olóyè Sunday Igboho kalẹ̀ wọn ò fọwọ́ kàn wọn ò disturb wọn ṣùgbọ́n wọ́n dẹ̀ ti mú Nnamdi Kanu àwọn àgbààgbà Fúlàní wọ́n tún bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni o láwọn àwọn àgbààgbà Fúlàní wọ́n ń pariwo pé pẹ́pẹ́ sí o wọ́n ṣe lè fààyè gba olóyè Sunday Igboho ṣá láti máa rìn yan fanda nínú ìlú tó dẹ̀ jẹ́ pé wọ́n ti mú Nnamdi Kanu ẹjọ́ ṣó káyé lára ni ṣé ká sọ pé àsìdè sweet or àsìdè péyú ná àsìdè péyú ọmọ ìdè sweet or ṣé ní àgbààgbà Fúlàní yìí jáde o ó ní tí kì í bá ń ṣe pé bóyá wọ́n ní èrò kan tó ti ń plan tí ì bá ṣe pé bóyá wọ́n fẹ́ gba ìlú mọ́ bàbá Tinubu lọ́wọ́ wípé kí ni ìdí tí Sunday Igboho ṣàfihàn lọ submit lẹ́tà sí United Kingdom tó dẹ̀ jẹ́ wípé ó sì tún lọ ń bọ̀ ìjọba Nàìjíríà ò rí kankan ṣe sí iṣẹ́ ti rí petition letter yìí tí ọmọ Adéyẹmọ submit ó ṣàǹfọ̀ wọn tá a wá lórí ni lójú méjèèjì ó ká wọn lára ó ń dùn wọ́n wípé pẹ́pẹ́ sí ó máa ní nǹkan tí Ìgbòho ní lọ́kàn tó fi lè lọ sọ̀mìtì lẹ́tà yẹn tó ń sọ pariwo pé Odùduwà lòun fẹ́ gbà ṣé ìjọba ò dẹ̀ lè rí nǹkan kan ṣe sí fún ẹ wò òun náà lẹ́rìí bó ṣe ń para bó ṣe ń ká a lára ó ń dùn ún ó ní kí ló dé tó fi jẹ́ pé gbà tó sọ̀mìtì lẹ́tà tó fi lọ tó fi bọ̀ ìjọba Nàìjíríà ò rí kankan ṣe sí kí ló dé tó ò mú ṣùgbọ́n arrest Ekpan ẹjọ́ ṣèjọba Nàìjíríà ló arrest Samuel Ekpan àbí Nnamdi Kanu tí wọ́n arrest àwa ká sọ pé kò fọgbọ́n ṣe ni nà bẹ́ẹ̀ ni Nnamdi Kanu tí wọ́n arrest àwa sọ pé kò fọgbọ́n ṣe ni nítorí wípé ṣe bí òmìnira náà ni ọmọ Adéyẹmọ ń jà àjàgbara fún tí ẹ ò dẹ̀ lè gbọ́ wípé bóyá wọ́n mú pẹ̀lú gbogbo bó ṣe di àǹpá tí wọ́n sòpá láti lè rí pé àwọn mú olóyè Sunday Igboho nígbà náà Ọlọ́run tún kò yọlì now ẹ ti wá ń pariwo pé pẹ́pẹ́ sí o kí ló tó fi mú olóyè tó fi jẹ́ pé wọ́n mú àwọn tó kù wọn ò mú dájúdájú ìjọba Nàìjíríà wọ́n gbọ́dọ̀ wá nǹkan ṣe sí gbogbo ọ̀nà ṣáàlẹ̀ ń gbà láti rí pé ẹ fẹ́ mú ọmọ Adéyẹmọ Ọlọ́run ò ní fún yín ṣe Yorùbá nation láfẹ́ òmìnira ṣe ni àgbà Fúlàní wa ń pariwo tó kígbe bẹnu tó nírọ́ ìkà lélẹ́yìí ojúṣàájú lélẹ́yìí pé nímọ̀ ìgbà tí ó ti jẹ́ pé wọ́n mú Nnamdi Kanu tó dẹ̀ jẹ́ pé ìjọba Nàìjíríà ò rí kankan ṣe sí ó ṣe wá dórí ti ọmọ Adéyẹmọ tí wọn ò fi mú un oníṣèbí wọ́n mú Simon Ekpan náà kí ló wá ṣe olóyè Sunday Igboho dájúdájú ìjọba Nàìjíríà wọn ò mọ̀ pé irú nǹkan tí olóyè Sunday Igboho ṣe yìí ó ti di criminal ó tún máa bọ̀rọ̀ jù ó tún máa sọ pé gbogbo wa pé we are one Nàìjíríà láàrin èmi àti iṣẹ́ àwọn Nàìjíríà a ò wọ́n Nàìjíríà tó bá jẹ́ pé àwọn Nàìjíríà ni wọn ò ní lajúlẹ̀ kí àwọn ọmọ wa máa pa wá bó ṣe wù wọ́n àwọn Nàìjíríà tó bá jẹ́ pé àwọn Nàìjíríà ni
wọn ò ní lajúlẹ̀ kọ́ máa wu oríṣiríṣi ìwà ní orílẹ̀ wa. Ẹ jọ̀ọ́, àti wípé ìjọ́ wo ni self determination di wàhálà lórílẹ̀‐èdè Nàìjíríà? Ìjọ́ wo ni self determination dogun? Ìjọ́ wo ló di pé èèyàn ò lè dìde fún òmìnira ara rẹ̀ mọ́, tó fi jẹ́ pé wèrè lè wá jáde ó ń pariwo wípé ìjọba ò rí kankan ṣe sí? Ẹ wo Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ já gbọ́n tí àwọn ènìyàn sọ. Ọ̀kan ní olórí burúkú ni wọ́n o, Yorùbá nation la fẹ́ now Ọlọ́run wa wà pẹ̀lú wa o. Bẹ́ẹ̀ ni we want our Yorùbá nation, no more one Nigeria. Yorùbá nation ló lè ṣe é. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́, no going back, whether one Nigeria like it or not. Yorùbá nation is coming to stay. Bọ́fẹ́ bọ́kọ̀, Yorùbá nation la fẹ́, no going back. Àwọn ayé wọn kò ní dáa fún àwọn sorry to say jàre, àwọn ayé wọ́n rí nígbà tí àwọn ará bí ń ṣe títí wọn, ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ Yorùbá wá dìde pé ìyà tó gẹ́, ìgbà yẹn lọ́ṣẹ̀ṣẹ̀ wá ń pariwo. Ẹ wo Yorùbá nation ló lè ṣe, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni ẹ wo, it's not by force to live together. Olórí burúkú ọ̀sìnwín ènìyàn ní gbogbo àwọn ará Fúlàní. Bẹ́ẹ̀ ni ọ̀sìnwín ènìyàn ni wọ́n, nítorí gbogbo ète wọn Ọlọ́run ní jẹ́ kó mú wa. Ọlọ́run á dẹ̀ sì tún máa jà fún wa lọ. Orí wọn burú. Yorùbá nation no going back. Yorùbá nation la fẹ́. Ògún ló máa pa gbogbo wọn dànù pẹ̀lú kọ́tọ̀kọ́tọ̀ tí wọ́n ń sọ. Bàbá Tinubu, ẹ̀mí orílẹ̀-èdè yìí, save a lot of souls, torí ọ̀pọ̀ ẹ̀mí sì làwọn ará bí sì lè tún fi ṣe ewu. Àwọn ọ̀sìnwín ọ̀daràn ènìyàn, bẹ́ẹ̀ ni wọ́n bó ṣe wà yẹn, fúù ló pọ̀ jù nínú wọn. Ṣé ọ̀ràn kùn díẹ̀ ní alẹ́ àòṣe wọn Nàìjíríà mọ́? Total separation is what we want. We don't want to be part of one Nigeria anymore. Is that a crime? Ẹ wo Yorùbá nation ló lè ṣe, òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún, kò ní dáa fún ẹnu wọn tó fi sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni sórí ìwé olórí burúkú Fúlàní tó lánú gbàgà tó ń pariwo pé kọ́mọ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà, tó wá sọ pé àwa wọn Nàìjíríà, irọ́ ló gbá. Nítorí gbogbo wa mọ̀ pé àwọn Fúlàní yìí ìran apààyàn ni. Bẹ́ẹ̀ ni ìyá mi ẹ̀yin bàbá mi, ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ kó yàwó èèyàn lọ́tún lósì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ o. Nítorí wípé òmìnira wa ti súnmọ́, àwọn Fúlàní ò gbádùn ara wọn rárá. Bẹ́ẹ̀ ni ó yà mí lẹ́nu o, pẹ̀lú gbogbo ariwo ẹ̀ náà Ọlọ́run ṣì ń kó lóyè Sunday Igboho yọ. Ẹ bá wa like, ẹ subscribe, ẹ share, ẹ tẹ̀ sójú ẹ̀. Yorùbá nation náà ni o. A ó máa bẹ ọ̀bí ẹni bẹ́ṣọ àtẹlẹsẹ̀, a sì máa bẹ̀rẹ̀ o. Gbogbo ẹni tó bá láwọn ní dé òun láwọn ní dé lébà. Yorùbá nation ó dàbọ̀.